ẹ̀yin bá mi sọ Jídé pẹ̀lú tọ̀ṣọ̀ wípé ọwọ́ èmi àríkú yẹrí fún iṣọ́ ni ẹ̀mí gbogbo wọn wà o. ṣe rí jewelry box ní tẹ̀ ń wá òun gbogbo ló kù. ṣé torí ẹ̀ ló ṣe wá ń ké o. kò sí ọjọ́ mọ́ àwa níbi táwa ń rè. ẹ̀yin máa ṣe oúnjẹ fẹ́mi ẹ̀yin tí ò jẹ ẹni tó gbọ́ òun ètò ibi pé ó jẹ oúnjẹ rí bẹ́ẹ̀ ṣe rí ẹ fẹ́ máa ṣe oúnjẹ fún mi. ẹ má bẹ̀rù máa ṣe bẹ ṣé wù mí báyìí Alhaji Dangote mo ti wà wọn fún 2 to 3 years tó dé sí problem rárá ma. ẹ wá Dangote for 3 years. Yes ma. ayé yóò dé bẹ́tà. ọ̀rẹ́ láìdí tó wá wọ́n ní kí n sáfẹ̀ ní Orlando igọ̀ tó yẹ pé mo lọ fọ ara mi ra lọ́jà máa dà sínú glass cup báyìí dé májè ń tẹ̀ ó dùn mí ni. káyìn máa jù. Yugot ó dà sínú glass cup ó dùn mí omi di Yugot yéyé ò sọ fún mi ọ̀rẹ́ adísoríire. má dà lóhùn jàre má dà yẹyẹ lóhùn. sọ báwo bọ̀bọ̀ yìí ó sọ fún mi pé pẹpẹsẹ o òun sùn òun lálàá òun á rí i pé òun àti òun á lálàá pé òun àtọmọ ọ̀gá àwọn fẹ́ra wọn ṣe wedding òun orúkọ yẹn wá sọ ṣé wo iye ọ̀pá ọ̀rọ̀ ṣé kò ń ṣe nǹkan tó pààyàn lẹ́rìn. wo ọ̀rẹ́ mi ò ní tán ẹ̀ ṣó ti yẹ àwọn ọkùnrin gidi kú gbòòrò tán lè fẹ́ tẹ́ pé tó bá rí ẹ báyìí wọ́n máa tọ́jú ẹ̀ nítorí kó rẹwà wo rẹ̀ á máa dùn ẹ̀ gba amújẹ́ kan mọ̀ pé wọ́gàn yìí sọmọ kékeré bí gẹ̀ ní ẹ gbogbo èèyàn ló mọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó jẹ́ kí n sọ àwọn kan fẹ́ àwọn tó lè fẹ́ wà tó máa tọ́jú ẹ̀ gidi bó mo yáyì máa fẹ́ tó bá dẹ̀ lè fẹ́ yáyì tó ní yáyì kúrú ṣé bó máa bè sórí orí mi àtẹ́lẹ̀gà mi kò máa ní jẹ́ kó fi àbè tó bá mọ àbè ó mọ first born rẹ̀ ó mọ bó ṣe rí first born rẹ̀ ẹlẹ́dàá mi ò jẹ́ kó fi àbè. sẹ́rí kiri tó ń wò mí oúnjẹ kéékèèké ni ó máa fún wa tẹ́ ẹ bá ti sí ilé ó ń lé time tẹ́ bá wà lé nìkan ló máa fún wa lóúnjẹ tó yẹ ká jẹ ẹ bá mi kìlọ̀ fún o. ṣé ní mo ṣe sọ̀rọ̀ tán yìí ó yẹ kí n fẹ́lẹ̀ tó bá gbàdé lórí mi ọ̀la. àti sọ̀rọ̀ tán ṣo tó ti ń sọ nǹkan mi ṣó fẹ́ jẹ́ kọjá kun ẹ lọ ni àbí kí ló gbé fún ẹ tí ò tẹ́ lọ́rùn tó lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní tojọ́ ẹjọ́ náà ni mo dẹ̀ ní mi ìfẹ́ tí mò ń sá fún.